ọpẹ́ o Ọmọ Jumọkẹ George ti padà sí orílẹ̀-èdè Nàìjíríà láti orílẹ̀-èdè Mali. Ayọ̀kan gbajúgbajà òṣèrébìnrin ilẹ̀ wa ní Jumọkẹ George kò ṣèròyìn nígbà tó fojú gan ni ọmọ rẹ̀ Adéọlá tó ti lọ sórílẹ̀-èdè Mali láti ọdún 4 sẹ́yìn láì bojú wẹ̀yìn. Tẹ́ ò bá gbàgbé, lórí ìkànnì ayélujára Talk2B ní obìnrin yìí ti sọ pẹ̀lú omijé pé òun kò rí ọmọ náà. Ó sọ níbẹ̀ pé ọ̀dọ̀ ìyá tó bí òun ni Adéọlá ń gbé nílùú Ìbàdàn kó tó di pé wọn kò déédé rí mọ́. Lẹ́yìn tó ké gbàjarè yìí ni alága àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọmọ Nàìjíríà tó ń gbé lókè òkun Nigerians in Diaspora Commission Àbíkẹ́ Dábírì kárabọ ọ̀rọ̀ ọ̀hún pẹ̀lú Abíọ́lá Adébáyọ̀. Ọjọ́ Monday ni Àbíkẹ́ sọ lórí Twitter rẹ̀ pé Adéọlá ti padà dé orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní òun pẹ̀lú Bíọ́lá àti Adéníyì Johnson tóun náà jẹ́ òṣèré tíátà làwọn jọ kí i káàbọ̀.